Good morning, ẹ̀yin èèyàn mi. Ẹ kú ọjọ́ mẹ́ta. Báwo ni night wa? Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Nǹkan kan tí mo tiẹ̀ tún wá gbé wá fún yín létí nsìn ni pé, tí mo tún wá rí kíní yẹn, in fact ó surprise mi. Ní sister mi ló bá ní ó dé láti ọ̀nà ibi tó travel lọ ní ọ̀nà òkè lọ́hùn. Láti ṣe ó travel lọ sọ́nà òkè ọya lọ. Wọ́n bá ní ó lọ kí ẹ̀gbọ́n ẹ̀ ń bẹ̀ ọ́, bó ṣe dé bẹ̀. Alẹ́ ọjọ́ tí wọ́n fẹ́ ṣe party, ó fẹ́ lọ bá wọn ṣe party, torí wọ́n ṣe party kan bẹ́ẹ̀. Alẹ́ ọjọ́ kejì tó dé bẹ̀, wọ́n bá ní mọ́là kan wà ní àdúgbò ibẹ̀. Ó ń ta provision wòsíwòsí, nǹkan táwọn mọ́là máa ń ta ṣàìṣà mọ́. So bí àwọn kan ṣe wá lọ bá mọ́là yẹn. Inú abúlé yẹn náà ló ń gbé o, abúlé ni. Area abúlé náà ni. Kì í dẹ̀ ṣe pé abúlé náà tó ṣe kíní. But ó súnmọ́ ìgboro dáadáa. Bí mọ́là yẹn, ó dẹ̀ ti wà ńbẹ̀ tipẹ́. Community yẹn wà, wọ́n like ẹ́, tó bẹ́ẹ̀ wọ́n ló tiẹ̀ ti ń gbọ́ gbogbo èdè míì tí wọ́n máa ń sọ ńbẹ̀. Pé ó dàbí ọmọ ìyá fún òun, gbogbo wọn ṣà ṣe gẹ́gẹ́ bí ọmọ ìyá. That is why it's good to be good. Tí èèyàn bá wà láyé, anywhere tó bá wà, ibẹ̀ ni ìlú ẹ̀. Kò dìgbà pé ó sọ pé ọmọ ìlú kan ni ẹ́, kó tó mọ̀ pé tó bá dé ìlú ẹ̀ kó tó mọ̀ pé o lẹ́bi. No. Sórí ibi tó ń gbé kó ní ìwà rere. Wọ́n ní ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn. Ibi tó ń gbé yẹn gangan ó ti fi ara ẹ̀ fi rò wọ́n. Wọ́n ti rúfin pé bóyá gbogbo àti Yorùbá o, àti Igbo, àti mọ́là o, àti everybody, gbogbo wọn nǹkan kan náà ni wọ́n so good fúnra wọn. Àwọn òpè nínú ayé yìí tó ń dúró lórí pé bọ́n ṣe rí mọ́là yẹn, pé ara wọn nìyẹn, àwọn ara. Bí wọ́n Fúlàní ni bí wọ́n ní. Wọ́n ní àwọn Fúlàní yẹn kàn dé ibẹ̀ ṣá. Wọ́n bá lọ bá mọ́là yẹn. Pé wọ́n ní ibi báyìí pé àwọn olówó díẹ̀díẹ̀ pé kó fi ibi táwọn olówó yẹn wà hàn. Torí pé ó ti jẹ́ ọmọ èdè kan náà ni wọ́n. But according to mọ́là yẹn, wọ́n ní ó sọ pé àwọn kí ni wọ́n ń pè wọ́n? Ṣé Fúlàní ni ẹ́? Àwọn Fúlàní ni wọ́n, àwọn people yẹn. So bí mọ́là yẹn ṣe rí, wọ́n ṣe èdè. Ṣé ẹ mọ̀ pé àwọn mọ́là wọn máa ń kó àwọn ara wọn kan, máa ń kó ẹni tó ń gbé èdè wọn, máa ń kó wọn mọ́ra. Láì fọ̀rọ̀ gun wọn. Bí mọ́là yẹn ṣe wá ní, ẹ bá àwọn tó wá, àwọn mẹ́ta. Wọ́n ní àwọn wá sí ìlú yìí, àwọn ọmọ bí ìlú yìí ṣe jẹ́ pé kó wá pé so nǹkan tán, pé àwọn wá fún mission kan. Wọ́n ní mọ́là yẹn máa ń bèèrè pé irú mission wo? Ó ní àṣẹ rí nílùú ṣe wọ́n pé ìwọ ó ti pẹ́ tó ti wà níbí. Wọ́n sọ pé kí ni jẹ́ ká ṣe business. Ìyẹn ní irú business o, àwọn mú business. Wọ́n ní so ó ní àwọn máa ń lọ sí ìletò láti máa mọ̀ pé láti lọ máa bèèrè ibi tí àwọn sì lè ṣe business pé tí wọ́n náà benefit nínú business. Lọ́rọ̀ kan ṣá, mọ́là ní irú business wo lè mú wa ná. Wọ́n bá ní kó fi àwọn tó lówó dáadáa nílùú yìí kó fi hàn. Pé báwọn ṣe máa ń káàkiri láti lọ bá. Tó bá láti ṣe kíni tó wá lọ àwọn olówó tó. Ó ní kó fi hàn wọ́n. Pé àwọn wá fún operation pé bẹ́ẹ̀ tí. Kíni pé after pé tí wọ́n bá ti pé each anybody tí wọ́n bá ti lè rí mú, wọ́n máa fún ní for 400,000. For 400 each person tí wọ́n bá lè make. Tí wọ́n bá ti lè ṣe operation yẹn fún pé àgbà. Tó bá jẹ́ ẹni mẹ́ta, 400 lọ́nà mẹ́ta. Tó bá jẹ́ ẹni mẹ́rin, 400. Wọ́n rà wọ́n ní 400,000. Irú business wo ni a ní à? Wọ́n á sọ pé àwọn wá bíbà pé bẹ́ẹ̀ tí àwọn fẹ́ wá ọta àbọ̀n làwọn tí ẹ máa wá. Pé báwo la ṣe fẹ́ rí ọta àbọ̀n nílùú yìí pé àwọn fẹ́ fi ṣe operation. Pé bẹ́ẹ̀ tí kó ṣe mí ní mẹ́nu mọ́ pé gbogbo ọ̀nà jọ máa pín owó ọ̀hún. Mọ́là níbo ló ti ẹ nílùú pé nǹkan tó àpé wọ́n pọ̀ rẹpẹtẹ. Ṣé àwọn ló so irú business yẹn ó ti ẹ̀ wà. Àwọn wọ̀rí pa jọ máa ṣe business bí mọ́là yẹn ṣe wá sọ fún wọn ni. Bí mọ́là yẹn ṣe wá sọ ni pé má worry. Pé báwo la ṣe fẹ́ rí ọta àbọ̀n ní ọta àbọ̀n. Wọ́n ń ta wọ́n gbogbo ibi tí wọ́n ti ń ta. Ó wà lábúlé bẹ́ẹ̀ tó láwọn special people tó ń ta. Pé àwọn kan ti wá bẹ́ẹ̀. Òun gan fọ̀nà hàn wọ́n pé so tí ẹni pé òun máa pé kọ́ ní sùúrù. Inú mọ́là yẹn wá dùn. Pé òun ti rí business tí òun fẹ́ ṣe. Àwọn people yẹn,
òpè yẹn tán wá ń feel pé bóyá just like that pé wọ́n ti rí ṣe. Àṣemọ́là yẹn ẹni ẹlẹ́ni tó jẹ́ pé wọ́n yìí máa fàbọ̀ sóhun náà lórí. Ló bá ní ó yẹ jókòó, jẹ́ kóhun tiẹ̀ lọ bá yín wá ọ̀tá. Wọ́n ní nǹkan bí alẹ́ ni, ní nǹkan bí 8 o'clock lálẹ́. Bọ́n ṣe lọ nìyẹn. Bí mọ́là ṣe wá ní kán dúró sí ìsọ̀ kóhun sáré lọ. Wọn ọ̀tá àbọ̀ àṣé mọ́là yẹn lọ pé àwọn baálẹ̀, àwọn ará àdúgbò tó jẹ́ pé wọ́n nílùú, tó jẹ́ pé àwọn ọmọ onílẹ̀ lérí abẹ́, bó ṣe lọ pè wọ́n nìyẹn. Bó ṣe dé ni ó ní káwọn yẹn kọ́kọ́ dúró. Ó ní káwọn yẹn, bó ṣe fẹ́ dé ibi tí ìsọ̀ mọ́là yẹn wà, ló bá ní káwọn people yẹn kán lọ sá pamọ́ sí gbogbo kìíní. Wọ́n lọ sá pamọ́ sí gbogbo area abẹ́. Báwọn abúlé ṣe surround ibi abúlé yẹn lọ́dọ̀ àwọn mọ́là yẹn. Wọ́n surround ẹ̀ fún wọn. Ìyẹn ni torí pé òun nìkan ló rìn padà wá bá wọn níbi tán jókòó sí. Ó dẹ̀ kí wọn tán sàlámà lékún kíní kan ní, iṣẹ́ tẹ rán mi. Kíní kan bó ṣe jókòó tó ní kóun máa deliberate. Ó wá mọ̀ọ́mọ̀ gbé báàgì jáde. Wọ́n ní, ẹrù tó wà nínú nǹkan tá a rán kọ́ ní pé ó wà nínú báàgì kó má worry. Pé so jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ ibi tó ti máa bẹ̀rẹ̀, tẹ máa bẹ̀rẹ̀ operation. Ibi tó ṣàjókòó pé kán ó ṣàlàyé bí àwọn ọmọ onílẹ̀ ṣe jáde nìyẹn. Gbogbo àwọn èrò wọn wọ́n kàn surround èrò abúlé yẹn, wọ́n kàn surround àwọn mọ́là. Bọ́n ṣe kọ́ àwọn mẹ́ta nìyẹn o. Wọ́n gídí àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Wọ́n na. Ẹ̀tún wá sọ pé ẹ jẹ́ ká mú wọn lọ sí police. Àwọn yẹn ní kán dúró pé àwọn máa settle. Wọ́n ní lénìí pálábá yín ti sàn. So bẹ́ẹ̀ ṣe máa ń ṣe káàkiri nìyẹn. Ṣé ẹ lọ máa ń gbọ́ information láti wá máa ṣe operation ní ìlú, bí wọ́n ṣe máa ń ṣe operation ní ìlú. So bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn. Wọ́n ṣà ní àwọn nìkan kọ́. Bẹ́ẹ̀ àwọn nìkan kọ́ kẹ́tì ẹ wá lọ ṣàlàyé ara yín ní police station. Wọ́n ṣe kó wọn dé police station nìyẹn lóru. Kẹ́dẹ̀ máa wo àwọn ọlọ́pàá Nàìjíríà níbi tán bàjẹ́ dé. Wọ́n ní, torí ẹ̀rù ti ń bá àwọn abúlé yẹn pé kán kọ́kọ́ report wọn bóyá àwọn lè rí ẹni tó wọ́n lè rí ààbò nínú abúlé yẹn. Because àwọn tó ń ṣe ọṣẹ́ káàkiri wọ́n ti fẹ́ wá sábúlé tàwọn. Kẹ́ bá wa bójútó abúlé yìí báyìí. Ṣé irú eléyìí ò wá le jù? Wọ́n rò pé àwọn ọlọ́pàá pé èèyàn ni wọ́n. Àwọn yẹn ní, wọ́n ti ká àwọn kan wá bẹ́ẹ̀ ni o. Wọ́n ti kó wọn wá sí ọ̀dọ̀ àwọn wọ́n dẹ̀ ṣe ìdásíríyà fún wọn. Wọ́n ṣe kíní. Pé ń ṣe ni wọ́n dẹ̀ ṣe tán, wọ́n dẹ̀ lọ. Ẹnìkan á bẹ́ẹ̀lì wọn. Wọ́n bẹ́ẹ̀lì wọn tán o. Ẹ jẹ́ mọ̀ pé wọ́n ní ṣe náà lọ reinforce ara wọn. Tán wá sí police station. Tán bẹ̀rẹ̀ sí ní lu gbogbo àwọn ọlọ́pàá. Wọ́n pa ọlọ́pàá kan gbà yẹn. Pé irú àwọn yẹn. Pé tí tọ́rọ̀ yẹn fi die down. Ẹ tún ká àwọn ilé àwọn ìpá àwọn kan ti wá. Kì í ṣe pé abúlé yẹn, kì í ṣe inú abúlé yẹn. Wọ́n láwọn kan tí wọ́n ti rí irú experience yẹn rí. Láì fọ̀rọ̀ gùn àwọn ọlọ́pàá láwọn ò ṣe. Pé kán mú wọn lọ. Kán mú wọn padà kán lọ dá. Kán mú wọn padà pé irú kéèsì báyìí pé àwọn ò lè treat ẹ̀. Bá àwọn abúlé yẹn, wọ́n ṣe mú àwọn ọmọ wọn, àwọn Fúlàní yẹn. Wọ́n kàn sin wọn kúrò nílùú ni. Wọ́n ní, kí la fẹ́ ṣe? Wọ́n ní tí a bá fà àwọn ará bí báyìí lẹ̀, wọ́n máa lọ pa àwọn tó kù wá o. Báwọn yẹn ṣe wá ní. Wọ́n ṣà sìn wọn kúrò nílùú lóru ọjọ́ yẹn. So ṣé o mọ̀ pé kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ pẹ̀lú mọ́là pẹ̀lú gbogbo ẹ̀. Àwọn mọ́là, ọpẹ́lọpẹ́ mọ́là yẹn. Torí ibikíbi téèyàn bá wà, mọ́là wá ṣẹ̀ṣẹ̀ wá sọ pé àwọn Fúlàní ni o. Àwọn tó ń ṣe ìjàmbá yẹn káàkiri, àwọn ni o. Torí ẹ̀, Ọlọ́run ló ní káwọn ọmọ ti máa gbọ́ information nǹkan tó ń ṣe nígbò káàkiri. Ṣé o mọ̀ pé Ọlọ́run abúlé yẹn ó wà láàyè níjọ́ yẹn? Tí ó bá jẹ́ tó jẹ́ pé mọ́là yẹn náà ló gba bọ̀dẹ̀. Bí wọ́n bá ṣe ya sínú abúlé yẹn nìyẹn. Tó máa pa àwọn abúlé yẹn nípakúpa. Ṣé ẹ̀yin náà lè rí wípé nílùú yìí, Ọlọ́run kó ṣàánú fún wa. Ibikíbi tá a bá wà, ẹ jẹ́ ká máa ṣe dáadáa. Ká dẹ̀ máa gbàdúrà láì sinmi àti láì ṣàárẹ̀. Ṣé o mọ̀ pé tí ò bá jẹ́ Ọlọ́run tó wà lẹ́yìn àwọn abúlé yẹn,
àti mọ́là yẹn tó ti gbà lálejò tipẹ́tipẹ́ tó lè jẹ́ tó dẹ̀ jẹ́ pé gbogbo wọn jọ ń ṣe bí ọmọ ìyá lábúlé yẹn. Kí lẹ rò pé ìbá ṣẹlẹ̀ ní abúlé yẹn jẹ́ yẹn? Wọ́n lọ delete àwọn kíní burúkú wọ̀nyẹn lálẹ́ ọjọ́ yẹn. Wọ́n ṣe ní wọ́n ṣe àwọn yẹn wọ́n á settle ara wọn ní lóru yẹn pé Olúwa o ṣé o, tí ọjà máa ṣe dáadáa. Ẹ̀yin èèyàn wa, kí lẹ ti rí sí? Ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ ká bá wa máa share, ẹ bá mi share. Kí ẹ jẹ́ kó wà viral. Ẹ share, kẹ́ subscribe, kẹ́ dẹ̀ like ẹ. Ọlọ́run á máa yọ wá, máa kó wa yọ o. Ọlọ́run kó ṣàánú wa o. Jésù Kristi Olúwa wa. Wọ́n ní ilẹ̀ òkè ni kíní yẹn ti ṣẹlẹ̀. Jésù Kristi Olúwa wa. Amen. Thank you.